jẹ́jẹ́ láyé gbà ó ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ ṣe jẹ́jẹ́ ó ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ó ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ ṣe jẹ́jẹ́ ó ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ó. ìwé lárí kọ́mọ ó lọ́ka ó mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé ìwé tán ó yàyàkúyà ó lọ́dọ̀ lóṣó ṣé èyí wá dá arábìnrin olúra o kásìkò tó lọ mú un sọ jẹ́jẹ́ láyé gbà ó òkun gbọ́ jẹ́jẹ́ láyé gbà ó. màá yẹ ní báńgà màá yẹ ní báńgà ayì aláya ọ̀nà báńgà ẹ̀yin lè dè dúró náà ṣé orin nìyẹn kan tiẹ̀ ó náà máa yìnyín báńgà ṣé nínú ọdún ilé ajé yóò lè yìnyín báńgà ni àbí nínú ẹ̀yọ́dún ìtúnu àwẹ̀ èèyàn ṣe máa yí báńgà kiri ilé kò sórí mọ́ rárá ìkọ́kù kan ní gbogbo ọ̀dẹ̀ kan sì gan màá yẹ ní báńgà wọ́n yìí aláya ọ̀nà báńgà ìyẹ́ ẹ̀ wọ́n máa yìí ẹ̀ báńgà. Jamiu èmi nìyẹn. yípo èmi nìyẹn nígà rọ̀ ṣọ́pá. Jamiu òun wá mi tẹ́lẹ̀ ni. ọ̀rẹ́ lè nà àti àlejò nítorí pé gbà mí tó bá tó lọ. ibo ló wá lọ báyìí. ìṣe mi wèrè ìwọ gbọ́ngàn tó jẹlẹ̀ nínú kámpọ́ọ̀sì mi. kí ló ṣẹlẹ̀ o. ìdí ò mọ̀ pé èdè lọ́fẹ́ ṣọdún àkísà ni àwọn ọmọléèwé relax this. èmi náà máa jáde èmi náà máa. wọ́n fẹ́ ṣọdún àkísà ìwọ náà máa fẹ́ bá wọn ṣe lágbè. ẹjẹ́ mi kì í ṣe yàn ni. ìwọ arúgbó yìí ló múra báyìí fún. ẹyẹ yóò gbà mí o ẹgbẹ́ nínú mi àti ẹgbẹ́ ta la arúgbó nu wa. ṣé torí mo ti gbé búrẹ́dì lórí ẹ̀wà. má dé gbòòrò báyìí o kí ló dé má dé gbòòrò. wọ́n máa kó mi mọ́ wíìrì. ìwọ náà ti mọ̀. mo lọ sáràfà alálọ̀bọ̀ nìyẹn. sáràfà alálọ̀bọ̀. mo máa lọ bó jẹ́ 6 months tí mo lò lọ. o lè bọ̀. ìwọ náà ò ní bọ̀. o lè ṣe lórí burúkú. Jamiu. èmi nìyẹn. Jamiu. èmi nìyẹn. wọ́n náà gbúdọ̀ wá o bí òjú èlé kan olórí burúkú ààrẹ kẹlẹ́lẹ́ o lówó sanwó skul àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ gidi. ó lè ṣì ọjọ́ ló wá ṣẹ̀ṣe bó jẹ́ ṣe panel pizza ìyá yìí sìn wọn mọ̀ pé ṣìlẹ̀ wá ṣe léwe olórí burúkú ó lè ṣì màá yẹ ní báńgà wọ́n yìí aláya wọn náà bá gbà. jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ ṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ó ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ ṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ó. ìwé lárí kọ́mọ ó lọ́ka ó mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé ìwé tán ó yàyàkúyà ó lọ́dọ̀ lóṣó ṣé èyí wá dá arábìnrin olúra o kásìkò tó lọ jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó ayé ẹgbẹ́ ọmọ ọba ẹ má wọ bẹ̀rẹ̀ ẹgbẹ́ láyé gbà ẹ ṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ bẹ̀rẹ̀ ilé ìwé.
gbogbo rubbish tó ń ṣe. Ó mì pé dress mi ráde ọjọ́ àkísà tá fẹ́ ṣe. Gbogbo rubbish so ìwọ náà wà involved pẹ̀lú àwọn yẹn so nǹkan tí wèrè Jamiu yẹn sọ fún mi lẹ́kọ̀ọ́ so ó kó hands mi mẹ́ mo believe kò lè bá wọn máa ṣe gbogbo rubbish náà. Kí ló mean by rubbish? No, John, kí ló mean by rubbish? Kí ló pé nǹkan tẹ̀ ṣe ráde ọjọ́ àkísà ṣé kó máa rí irú girlfriend tèmi pẹ̀lú àwọn ilé mi bẹ́ẹ̀ máa tọrọ owó kiri. Yes. O mọ̀ wípé nǹkan tá à ń ṣe yìí it happens once in a year. So mo fẹ́ nísì èyí tó máa ṣẹlẹ̀ ní year yìí má bínú. Ẹ̀yà jù ṣó ní òun change ló jẹ́ ká jẹ́ ọ̀rẹ́. Mo lè change fún òun bàbá yìí ó dẹ̀ ń jẹ́ kí inú bí mi. I mean ó ń jẹ́ kí. Kí ló dé? Ó táyé tẹbí mọ́lẹ̀. Kí ló ní ká jọ lọ ṣe birthday? Okay ní sùúrù ó mọ̀ nǹkan tó bá mọ̀ kó lọ má lọ. Má bínú má lọ ilé ìwé. So mọ̀ pé o love me nìyẹn. No, ṣọwọ́ pé mo love them now. I have to go for this. Àwọn ọ̀rẹ́ mi wọ́n ti dúró dè mí. Ṣé mo yẹ owó tí mo fẹ́ gain nísìnyí? O understand? Owó yẹn nísìnyí. Ó lè ra recharge card fún mi. A tún fi sóúnjẹ fún ẹ. O ò ní jẹun. Ṣé o ò ní jẹun? Anyway kó tó ṣẹlẹ̀ ni pé má lọ bá wọn tọrọ owó lọ́wọ́ ọkùnrin o. Má tọrọ. Owó obìnrin ni kó ti tọrọ owó. Àtobìnrin o àtọkùnrin mo máa tọrọ. Okay but má gba phone number o. Mo máa gba phone number ò dẹ̀ jẹ́ ká jọ lọ nà. Mo ò bẹ́ẹ̀ sí. Wá. Bàbá mi jàbùlání, a máa kọrin ní a máa jó. Bàbá mi kò pé pípẹ́ ó títí ó. Ẹ lọ máa pè ní ìbọn kí jẹ́. A máa jọ lọ ní. Táwa. Ẹni kí táwa jẹ méjì máa ń jẹ fún mi níjẹ. Tí o bá sí ẹni ká sí fún mi. Ẹ má ti fúnra yín. Bàbá kí ló ń ṣe yìí? Táwa. Ẹ̀wọ́n ti máa ń jẹ fún mi níjẹ. Ẹni kí táwa jẹ méjì máa ń jẹ fún mi níjẹ. Màṣíkẹ́tì. Ẹdún náà bàdá mi jàbùlání. Tí táwa bá jẹ fún mi níbà rẹ̀. Tí kò bá jẹ́ mi yín mọ̀ tí máa ń jẹ fún yín. Màṣíkẹ́tì fún yín. Ó ní bàbá nígbà yẹn lọ́hùn tó lọ jí. Tó yẹ jẹ́ wúlẹ̀ nígbà yẹn lọ. Nígbà tí o fẹ́ sọ ọ̀rẹ́ ni o. Àti gbọ́ ṣíkẹ̀. Ẹyà táwa ẹni kí táwa ṣe bóyá máa ń Bá a gbé òrè lọ́pọ̀ ìyàwó fún wa. Irọ́ bẹ́ẹ̀ kọ́, owó àdìmọ̀ mi báyìí. Àwọn ọmọ Irọ́ ìwọ kọ́.
ìwọ kọ́ dáwà yìí. Bàbá yàrá àti ní nǹkan papọ̀. Ó yáwà Ní nǹkan papọ̀ bàbá yàrá. Ayé ni ò bẹ̀ mú mi mọ́. ṣóun lóbìnrin ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwà lọ́mọ bá níbẹ̀. Sálárì bàbá ẹ̀ wá kánà. Ọ̀rẹ́ mi jẹ́ káwọ́ ṣọ́ọ̀kì ọ̀. Mọ́mí. Àti. Una welcome. Ẹ ṣé o. Èmi ni Ráàdì ẹ ṣé o. Ọkùnrin mi sẹ́sà. Ẹ ṣé gan-an. Àwọn wà bẹ́ẹ̀rù ọ̀gá. Ẹ ṣé gan-an. jẹ́jẹ́ láyé gbà Uncle. jẹ́jẹ́ láyé gbà Uncle. jẹ́jẹ́ láyé gbà. Ọ̀rẹ́ mi ò ọ̀rẹ́ mi ò tí ó bá ò ní fífi mi láti àárọ̀ kẹ́ni à péré ni mo rí gbà. Kúnyàn lówó òun rẹ̀ tó máa fi kàn án àgbà àwọn èèyàn tó máa fi tó bá kú tó lè máa ṣe é. Lọ́jọ́ rẹ̀ èmi náà fẹ́ gba owó báwo ló ṣe ń ṣe tó fi rí owó yẹn gbà. Wọ́n wà láìpẹ́ ni o ṣé o ò ní ìdí ìdí èwo bẹ̀ tó wà lẹ́yìn mi. Lomin ìṣebè wọ́n á gbọ́ wọ́n wá ń rìn ẹ fún mi lọ́wọ́ èmi ní ráàdì wa ò wá sáwọn ìyálàjẹ tó fún àì ìyálàjẹ tó ṣe. dúró jẹ́ kí n rìn fún ẹnu jẹ́ kí n rìn fún ẹ fún wa lọ́wọ́ kó mo ṣe ń rìn bí àgùntàn ẹ fún wa lọ́wọ́ èmi ní ráàdì tó fi yẹ wá sí wà ìdí yẹn wá sí fún òun yẹn mo ti mọ ọmọdé bẹ́ẹ̀ ti ṣe wá sí wà. Èmi ní rat day wa. jẹ́jẹ́ láyé gbà Alright, ó mọ̀ tó ṣẹlẹ̀. jẹ́jẹ́ láyé gbà ọ̀dọ̀ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà jẹ́jẹ́ láyé gbà. Èmi ní rat day. Wọ́n mi ní tó ẹ̀rí. Wọ́n mi ní tó wọ́n jẹ́ àgbà. Tó yá wa. Ẹ bẹ̀rẹ̀ ajé wa. Èmi ní rat day. Ọ̀rẹ́ mi, ó jẹ́ ti sú mi látàárọ̀. Gbogbo orin ariwo tí mo kàn ń ṣàánú ọmọ tó ó lè bí látàárọ̀ 20 naira mo rí pa. Ó ti sú mi ìwà mi nípa ó ti rẹ̀ mí gan. Ṣé bí ọ̀tí ọ̀rí 20 naira? Bàtẹ́mi àti jẹ́ ìjọ rìn lásán la pa bí 200 naira kí lèmi nìkan ní kí n máa rìn sí nípa kọ́bọ̀ kò sí lọ́wọ́ mi bóyá lápẹ́ máa gbé lágolo mu ọlọ́tí rẹ̀ lè oníjẹ́ ń pè mí lọ́lọ́tí bọ̀bọ̀ yìí. Ọmọ ó ti wọ́wọ́ ní kọ́kọ́ ó tiẹ̀ ti sú mi pátápátá mi ìtẹ́mọ̀ nǹkan tí orí mi rò ọpọlọ mi kàn gbóná ni. Bóyá títà bá ti dé kájọ ìnà kájọ máa bóyá wọlé nìkan ló ń pawó. Èmi wọ́wọ́ tó ń dá sí owó tiẹ̀ ti sú mi. Nìkan ló ń pawó náà ọkùnrin làwa náà àgbé nǹkan kan sí ìdí náà. Báwo ṣé ká ṣe wà lọ àbí ká ṣe ní sùúrù? Jẹ́ ká dóye táà tó bá ti dé á fún wa lówó ká jẹ́ fi mọ gàrí lálẹ́. Ọ̀rẹ́ mi nǹkan kọ́ dẹ̀ sọ sí mi lọ́kàn sí ṣá. Kí ni ṣáwa rówó ni? A ti máa rówó já mi sí náà. Ọmọ kankan sọ sí mi lọ́kàn owó já mi sí náà kí ló ń ṣẹlẹ̀? Mi ì ṣe. Èwo ni kò ṣe? Mi ì ṣe. Tí ló máa ń ṣe ẹnu ọdẹ wọn máa ń ṣe ọdẹ máa ń ṣe bí ọmọ mọ́ mi. A tún mólè máa ń tó wà lára wa yìí. Èwo ló tó bá mú wa ń kọ́ àdúgbò láwa náà. Ó ṣe àbí? Mo ní mi ì ṣe. Ó ṣe tó bá ti wà successful máa bá pé kí fẹ́ lóògùn kó fi wùdà lálẹ́ yìí
Check what me so. You go help me. Come help me. At least wa fún gari ko yin. Maori. Padi. Ó lọ ni. Aye mo lo tin ṣe wele ti pẹ́. Èmi lọ o. Mi join e. Kí ló ṣẹlẹ̀? Ẹ sílẹ̀. Àwọn ọmọ mi ò lè lọ́la. Ẹ sílẹ̀. Tẹ́lẹ̀ ló bẹ̀rẹ̀ ó ní kí n fọ́ ní tẹ́lẹ̀ mo ṣe wọlé ó lè gbé báàgì ó lè sá lọ. Ok, ó jí báàgì. Bẹ́ẹ̀ni. Ok, no problem. Ọlọ́pàá làwà. Mission station ẹgbẹ́ mu lọ ó lè. Ẹ bá mi kọ́. Mamura. Ó lè. Wọ́n mú olùkọ́ bẹ̀rẹ̀ sí wọ́n ló jẹ́ báàgì gbà bí àná ṣe pa síbẹ̀ yẹn o. Kó ra mi jáde sọ àrẹ náà má lè gbà. Ọ̀pẹ̀ ó ṣàtìgbà tiẹ̀ wọ́n lẹ̀ lọ́dún Sienna, hello rẹ̀. Má bá gẹ̀rẹ̀ ń. Kí n gbowó? Kí ló sọ? Ní ìwò nìyẹn. Kí ló ṣe náà? Ibo ló wá wà ń sìn? Ibo ló mú lọ? Tíbo nìyẹn, police station tíbo. Kódà, à ń bọ̀ sí. À ń bọ̀. Kí ló tún ṣẹlẹ̀? Kí ló ṣe ní Yìkì ní police station? Ó ní àwọn oníyì lọ́nà ọlọ́pàá arrest wọn pé ó ní kó jalè or something kò tẹ̀ yé mi. Ó lè. Nísinsìnyí báyìí. Ẹ má gbé yẹn wá o. Ẹ jọ̀ọ́ torí ti Ọlọ́run. Èmi ò wá lè ti fi owó tí mo ti ṣe wàhálà látàárọ̀ kí tún lọ fi béèlè èèyàn police station. Mi ò fẹ́ wàhálà, mi ò fẹ́ o. Kí ló máa ń ṣe ẹnu? Ìwọ̀n tí ẹ ò nájú èèyàn lára. Lájọ pé kí ni pẹ̀lú wàhálà tí mo ti ṣe látàárọ̀ kí tó wá mọ́ yẹn kí n lọ fi béèlè èèyàn police station. Èmi ò mọ̀, má bí mi. Ó pa ju 20 naira tó wà ní àgọ́ lu ẹ̀. Whatever. Jẹ́ àwọn kàdá o. Jẹ́ àwọn kìkì lọ. Hello? Yes? David. Kí ló jí? Níbo? Mo ń bọ̀ sí ẹni gbọ́dọ̀ ẹ̀jọ̀ mo ń bọ̀ ọ̀rẹ́ mi ni mo ń bọ̀ ẹ ṣé. ẹ má bá wẹrẹ lọ yọ.
Hey, Mr. Man, ọ̀gbẹ́ni wá bí. Mama bá yí máa ń ṣe o. Ẹ bá rìn pẹ̀lú orílẹ̀. Wọ́n ti lò gbogbo lóyè. Lẹ́nu kan bá káwé rẹ̀ láyé sí o. Ẹ bá káwé rẹ̀ láyé o. Mama bá yí máa ń ṣe o. Ẹ bá ẹ̀kọ́ géètì. Kí gbogbo orí burúkú yẹn lé. Tani yẹn. Èmi náà bá ọmọ rẹ̀ bá wí. Ṣé mo jẹ sábìtì lòdù yìí ni àbí mo jẹ mú káìlà? Ó dẹ̀ mí lérè. Kí ló fẹ́ jẹ fún mi? Èmi rè. Officer, bring him down. Ta ló jẹ́ bẹ́ẹ̀ fún? Èmi yìí ń jẹ́ bẹ́ẹ̀ fún. Kò lè dá fún yín. My friend, stay here. Ṣé ṣàgbẹ́ lélẹ̀? Ẹgbẹ́ rè. Iye onífọ́ báyìí. Ẹ má fi. Ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ dákẹ́. Ọmọ ọmọ yìí. Ọmọ yìí. Ọjọ́rí burúkú. Ìwé yẹ ọ̀rọ̀ ọmọdé wa. Ó dẹ̀ mẹ́ kọ̀ọ̀gà. Ẹni ẹ̀kọ́ ní lórí. Yẹ́nì iye àlọ́kọ yìí mú wù yìí. Ó ti bẹ̀rẹ̀ náà ka èmi rú. Ẹnì kan yìí ṣe. Ẹnì kan yìí. Yàjọ́ rẹ̀ ìfọ̀mọ́lẹ́. Ẹnu rẹ̀ èmi yìí láti gbogbo ìyá yìí. Ẹ má bẹ̀rẹ̀. Ẹ wù ẹjọ́. Ẹ mẹ́ kọ̀ọ̀gà. Ẹ kọ́ ní lórí. My friend, go to that no question. Ṣé o mọ ọ̀gbẹ́ni? Mo fẹ́ gbọ́ fún yín náà ni. Kó má yà nígbà àjọpẹ́. Ìwọ́ni ẹjọ́ jẹ́ iṣẹ́ yìí lẹ́gbọ̀n ẹ̀. O ti dá ọ̀gbẹ́ni. Bàbá ẹ má fi gbogbo rẹ̀. Ó jèrè ọkọ̀. Ẹ kàn ní sori burúkú sẹ́yìn o. Bọ́ọ̀dà ti ṣe tẹ́lẹ̀. Ẹ̀yìn bọ̀dà lájọ́ dúdú. Ẹ má nà ọ́. Ṣé o mọ man? Mo fẹ́ sọ̀rọ̀ fún yín náà ni. Òṣè kó bá gbé kan mọ̀kan yìí mo ní o. Ó ti múlẹ̀ àkàyè mi mọ̀ kò Ó dà dúró pé ní. wàá máa tẹ̀lé lọ station sí. Ó fẹ́ máa tẹ̀lé lọ station àti. Àgọ́ ọlọ́pàá. Ó ń yẹ ìyàwó ayé bí níbẹ̀ yìí. Nígbà mọ̀kan yìí máa ń jẹ tẹ́lẹ̀ mọ́jọ́ mi ọ̀kan ga. Ẹjọ́ ọ̀kan ga lè fi ìyàmá tó. Ṣé iye olórí burúkú yìí? Mo ní sọ fún ẹ, mo ní ọmọ aka àbùkù. Òun yìí fẹ́ nìyẹn mi. Iye oníyẹ yìí jẹ́gẹ́. Mo ti sì láti jọ́jọ́ yìí. Olórí burúkú yìí, ìyá náà mú mi sákẹ́ ọ̀tà. Nígbà yẹn olórí burúkú yìí gbà yẹn. Ẹ jẹ́ yìí bàbá lọ́lọ́dún. Olórí burúkú yìí jí lélẹ́ yìí. Mo gbà kó mọ̀ rí sí. Ibi ló ń gbé àbí? Ilé Bàbá sọ níbí ló ń gbé. inú bàá ló ń gbé Àwọn fún tó mọ̀ rí. gbẹ̀yà, àwọn tó gbẹ̀yà. Kò ní dáa fún ẹ. Àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́. Àbọ̀ olórí burúkú. Olórí burúkú yìí. Bọ̀dá lè ní ìlú. Bọ̀dá lè ní ìlú. Bọ̀dá lè ní ìlú. Bọ̀dá fọmọ ti rẹ̀ yìí ní ti yìí. Ọjọ́ ìkọ̀ yìí bẹ̀yẹ̀. Ìyájọ́ mú wọn. Ìyájọ́ àròjù ẹ̀. Anyway, ó jí bọ́ọ̀sì gbà ní bus stop. So ọwọ́ àwọn ọlọ́pàá lè ti wá bá sí. Táwọn tó gbé bá ti dé, sọ fún wọn kó wá wò ní Lákàrà police station nítòsí ibi báyìí. Àwọn olórí burúkú ẹ̀ ìbọ̀dá ọ̀dọ̀ kan gbà. Ṣé o fẹ́ tẹ̀lé? Ẹ kò ní ṣe rí burúkú o. Olórí burúkú lè lè yí o. Bá a máa ń gbọdọ̀ lọ́tọ̀ bí sí bàbá. Ẹ wo kí ló ní kó ṣe náà? My friend, ó já bọ́ọ̀sì gbà. Ẹ wo báwo ni ẹ bá dé? Kí ló ní kó ọ̀rẹ́ yìí ẹyẹ tó ń gbé bí náà? Tọ́ba dé, Ẹ ní kó sọ fún mi. tọ́ba ti dé sọ fún ọmọ wa bá mú. Nígbà tí síkírìtì tó yọ, ó yá ní ọkọ̀ gbà. Jàgídíjàgan ìwọ ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ìṣe jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọbẹ̀ o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ìṣe jẹ́jẹ́ o.
lóṣó ṣé yí wá dá arábìnrin olúra o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o òkun bọ̀. Mo ti sọ̀rọ̀ kò rẹ́dí àti gbọ́ nǹkan tí mo ń sọ. Táwa sórí àríwú eléyìí a fi máa ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o jẹ́ kí n sọ kíní kan fún ẹ for the fact that irú eléyìí ṣẹlẹ̀ sí ẹ kò mean pé this is the end of your life o ó ní láti go on man come on. Kí ni ìwọ náà ti sọ àní mo ti sọ kò sí ìrántí mi ti bá sọ léènì kò rẹ́dí àti listen ó kàn ṣe agídí ẹ kí ọkùnrin máa burú. Táwa stop this. Ọkùnrin máa burú. Ìjẹ́ kí n sọ bí nǹkan fún yín. Ẹni ọkùnrin báyìí tó bá tún wá sí sàkání mi tó ní kò ń fẹ́ fẹ́ mi. Nǹkan tí mo máa ṣe fún iye máa rí báyìí ó máa bá káàánú. Torí máa fi imú ẹ̀ báyìí máa fi fò fèrè. Máa fi mú ẹ̀ máa fi dọ́rin máa fojú ẹ̀ wọ́n máa bọ̀. Ìwọ wá jàjẹ́ àbò Jésù wá fi mú ẹ̀ dánrin kò lè tó yẹn láì continue wá tún go on ni. Táwa ṣó fẹ́ kí mi sọ òótọ́ ọ̀rọ̀ kan fún ẹ ó fẹ́ kí n sọ òdodo ọ̀rọ̀ fún ẹ sórí for the fact pé ọkùnrin kan ṣẹ̀ àbí ọkùnrin kan ṣe nǹkan burúkú fún ẹ ìyẹn ò ní kó wá rí mi sìn kó wá máa kẹsàn-án lára ẹ o ó ní láti start afresh. ṣó easy bẹ́ẹ̀ ni ṣó easy bẹ́ẹ̀ ni. kò sẹ́ni tó sọ kó easy àwa náà mọ̀ pé kò easy ó ní láti go on pẹ̀lú láìpẹ́ náà ó ní láti jókòó bíbẹ̀ kó máa kí kó máa sunkún all the day. nínú gbogbo nǹkan tí mo ṣe fún ṣó yẹ kó ṣe relé fún mi ó kò treat mi bí ẹni pé kò tiẹ̀ mọ táàrí rárá ni
bí ẹni pé mi àti ẹ̀bára àti ẹ̀fàyà lu yàrá rà ni. ṣe ní problem ẹ̀yìn obìnrin eléyìí tó kùnrin bá ṣe lè máa complain bó ṣe gbá ó ṣàwò ṣé gbogbo fault tọwọ́ tiẹ̀ náà ń sìn àmọ́ obìnrin náà máa ń ṣe àwọn acts kan ìgbà tí bọ̀bọ̀ yẹn bá ń ṣe up and down lover boy tó ń ṣe fún ẹ àní mọ̀ pain relationship you have to undergo it and just take heart. Sorry, mo mọ̀ pé o nífẹ̀ẹ́ bọ̀bọ̀ yìí. Má sọ lóòfù mọ́ jàre wọ́n mi ò tẹ̀ fẹ́ gbọ́ orúkọ yẹn mọ́ mi fẹ́ gbọ́ lóòfù yẹn mọ́ lóòfù tá ni wàláì sálàì tí mo bì láì tí mo bá mu mo lè pa. It's okay. Èmi mọ̀ pé Ọlọ́run máa wọlá ọjọ́ òní. Ọlọ́run máa wo orúkọ tí ọmọkùnrin tó ṣe fún ẹ á fi pè tí ọkọ tiẹ̀ fún ẹ. Ọkọ ní láti let it go, okay? Ṣé o ti gbọ́ jọ́ nítorí Ọlọ́run? Jọ èmi fẹ́ lọ ṣe nǹkan tí wọ́n ṣe. Kí ló ti fẹ́ lọ sí báyìí? Allahu Akbar. Kí sáà rí everybody lọ́wọ́. David, Baba, Alpha, so you Shaman. How you doing now? Ó àwọn wà ní bí ẹ̀wà. Máa gbọ́rọ̀ tí mò ń sọ fún ẹ. Ló ń sọ wo ìwọ náà máa gbọ́. Ọ̀rọ̀ ọmọ táwà yìí tí mò ń bá sọ ládùúgbò ẹ̀ ọmọ yìí ti sú mi náà. Ó ti sú ẹbí ti báwo? Mo náà kò jó pé láti jó ta ti wà ní àwùjọ wà ní ìdí mo tẹ̀lé ń lé kiri. Kò jọ kó máa fi mí pa náà bí níṣojú àwọn ọ̀rẹ́ kó máa fi mí pa kó máa kanra mọ́ mi. David, kò sí obìnrin tí ọkùnrin máa kọ́kọ́ pàdé tí kò ní fẹ́ play hard to get. Bẹ́ẹ̀ni. Ìwọ mọ̀ bí ọmọ ọyìn kan ń try láti wo orí èèyàn tó jẹ́ ni láti gbà fún ẹ. Hard to get báwo èmi ò pretense ni mo ka gbogbo yẹn sí èwo ni hard to get lórí kí ni tó bá o like mo like ẹ simple. Ṣorí pàdé mi ṣorí ọ̀rọ̀ obìnrin ṣorí pé kí ni bóyá ti wà nínú one relationship ọ̀dọ̀ rẹ̀ àtẹ́lẹ̀ ó wá fẹ́ máa fi try ní wàá ti máa take time rẹ̀ so you have to be patient wọ́n láti ní sùúrù pẹ̀lú ẹ̀ ní pàdé mi. Sùúrù ni olóṣọ̀fẹ́ sùúrù ló ṣe ohun gbogbo. Ṣé wọ́n sọ fún mi pé sùúrù lélẹ̀ lórúkọ ni ó ti sú èmi ó ti sú mi Ọlọ́run. pàdé mi sórí pàdé mi lónìí so sórí bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí sùúrù ṣe tì wàá ní sùúrù náà ní pàdé tiẹ̀ náà ni. Kódà ṣé ìwọ gbọ́ pé wọ́n kán rò wọ́n fẹjọ́ ìròyìn kan báyìí wọ́n fi kán rò pàtàkì. mo gbọ́ yẹn but ṣé mo rò pé ọmọ yìí tó bá lọ gbà fẹ́ lómi nǹkan. Sórí yẹ kò wá ṣe bísíǹsì tiẹ̀ mọ́ tó wá gbà fẹ́ lómi títí tó fẹ́ jà fún ni wípé ọmọ tó ń dùn ní gbà fẹ́ lómi ló ń dùn. Sórí títí ẹni wípé kó jẹ́ kí ìwọ stand out fi wọ́n wípé àtàwọn tó gbà fún o àtàwọn tó gbà fún o èmi David mo yàtọ̀ bí tí wọ́n hàn pọ́ títọ́. My expect call. Bye. I love you too. Bye. Ẹ̀yin ọ̀rẹ́ mi. Àjọṣepọ̀ mi àti olólùfẹ́ mi máa pé ọdún 3 lọ́sẹ̀ tó ń bọ̀. Really? So, ṣé a máa celebrate or something? Oh, come on. Kò ń ṣe wedding ceremony. Mind you. Kò matter. Báwo lẹ ṣe ṣe tó fi pé ọdún 3 bẹ́ẹ̀? Ọwọ́ á ti sú èmi o. Wọ́n pè mí right. Well, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Èmi àti olólùfẹ́ mi ti jọ conclude pé a máa ṣe láàrin ara wa. Láàrin ara yé àbí. So èmi àti tá a ní nípìn nínú ẹ̀ àbí kí ló ń try láti. Kò rí bó ṣe rọrẹ̀ mi, kò rí bẹ́ẹ̀. Anyway, tá ṣé ká ṣe bí òun Christiana ṣe sọ ni àbí ṣé ní ẹ̀yìn àìjà? Táwà. Jọ torí Ọlọ́run ẹ jọ̀ọ́
ẹ fi mí lẹ̀ sáyé ara mi o. Kí ló kan èmi àti gbogbo yìí tẹ̀ ń dárò yìí? Ẹ jọ̀ọ́ ẹ fi mí lẹ̀ sí tèmi o. Ó ti mọ̀ kókò tó máa sọ nìyẹn. Kò lọ́rọ̀ rẹ lẹ́nu. No insult, just leave her out of this. Anyway, to like a party and on film, discuss it while coming and anything the last of my final feedback. I'm going my like láti lọ fún party. Mo like ẹran gan. So what does? All right. Ó ṣe ń ro tọkọ ẹ. ẹ̀dùn tí bá tẹ̀ dé bẹ́ẹ̀ yẹn ní ọ̀làná yìí máa kọ́kọ́ kọrin wọ́n lè ní pé intro ní kíkọ́ kọ́ lò báwo náà yẹn máa ṣe ń lo intro náà ó dà pé intro ní ìyí náà sì máa kọ́kọ́ lò ní tiẹ̀ nà ta ló máa kọ́kọ́ lò jẹ́ kọ́kọ́ wò ná ń bá lò báyìí wọlé. Àdìgún tíngí àbátá tàmátìyé gbámúgbámú jìgìjìgì ilé ayé yín ò yé yín o ọ̀run yàbọ̀ kì í ṣọ̀rọ̀ ẹnìkan ọ̀run yàbọ̀ ní ṣe bẹ́ẹ̀ yẹn bóyá kí n tún lo pàṣẹ náà kí bọ̀ tí pàṣẹ bá fẹ́ dúró bóyá máa kọ́ dún nílé àṣebà. láàbà ẹ̀ka mi o aláàbí ti ń jẹ́ láàbà ẹ̀ka aláàbí àjíbọ́lá pàṣẹ ó ń tẹ̀sí máìkì nìyẹn bí pàṣẹ bá kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ nu bàbá ẹ láàbà ẹ̀ka mi o ẹ̀rọ ní ìsáwà yìí bàbá tí a jíbọ́lá bí pàṣẹ bá ń ṣe báyìí ń gba tébù tẹ́nísì nìyẹn tó bá ṣe báyìí area lábẹ́ẹ̀ka ó ń gba tébù tẹ́nísì nìyẹn nígbà ní kí n lo yẹn àwọn èèyàn tètè mọ̀ pé pàṣẹ rí mọ́ ò lò àfi kí n kọ́ wá ọ̀gbẹ́ni kí ni problem ẹ̀ náà pariwo ṣùgbọ́n ló pàdé. ẹ jábúlárì ilẹ̀ ọ̀rẹ́ wa. pọ́wọ́ ṣe ẹ̀sọ́ òun pariwo òun disturb mi ní room náà. ẹ̀yin èèyàn má bínú ó ń ṣe ẹjọ́ mi náà ẹjọ́ kó lè dá fún mi kó lè dá fún yín ni. bí báwo ṣe èmi àti ẹ̀kọ́ ni. irú bá ṣe tán irú ìgbà mi jẹ́ pé ìyó máa ń gba ẹnu géètì kọjá jẹ́ pé ẹ̀yìn ìgbà mi ìmárí ẹ̀jẹ̀ pé kò sówó lọ́wọ́ ẹ̀ bí òjò owó gàrí lọ ìmáyọ̀sì bí bá dé. kò ní dáa fún ẹ. báwo ni mo kò sówó lọ́wọ́ mi. ìgbà yìí nísìnyí moreover ẹnu géètì lẹ kó wà ó ń disturb mi mo ń rí àsùn yàrá náà ó ń disturb mi kí ni problem ẹ. kí ló sọ pé ṣe yìí lọ. mo ní mo rí às mo ń kọrin mo rí às mo ń disturb mi. ìwọ náà ti ń lùṣẹ kẹrẹ lẹ́yìn eléré ìwọ lùṣẹ kẹrẹ kí mo yìí ń lọ yìí yóò rí às mo rí. mo ní ma lọ sẹ́nu géètì ẹ. mo ní wọ́n lọ. kí ló kọ tiẹ̀ pẹ̀lú ibi tí mo lọ. ibi tẹ́mi lọ ló jẹ́ kí mi máa ṣe rí àṣà. ibo ló lọ. n kò ní já ẹ sí n bá já ẹ sí sí ó lè lọ ṣépè fún mi. mi ò ní sùn ibo ló lọ. àbíkó lọ kó bàtà yìí máa wò lọ lọ́la. bàtà yìí náà. ó lè jẹ́ pé òun yìí ó máa kó. ibo ló lọ. ẹ wọ́n kò gbọ́ pé yorí yan fẹ́ ṣe ọ̀la yan máa ṣe àṣekágbẹ́ nínú iléèwé yìí. nínú campus. ọ̀la yan máa ṣe. kẹ̀kẹ́ kí wàá lọ fẹ́ lọ ṣe bẹ̀. ṣé mi ó pè mí náà èmi náà ti ra fọ́ọ̀mù máa kọrin lọ́hùn. ta ló ta fọ́ọ̀mù fún ẹ. ẹ tó ta fọ́ọ̀mù fún ẹ. ta ló ta kí fọ́ọ̀mù ló dé fún kí ni tiẹ̀ ń bẹ̀. èmi náà máa lọ sọ̀hún máa lọ. mo ní máa múra bí òrè náà lọ sí pẹ̀lú bàtà ẹ tó dàbí ilé tó fi ń dẹrán kára. eléyìí àwọn big boy lòun eléyìí ń gbòòrò àwọn big boy lòun eléyìí. big boy olóhùn ọ̀rọ̀ eléje ń gbọ́ lẹ́nu ẹ̀. orí ò pé ìmúra nígà lèmi mú. ìwọ nígà. nígà yìí máa ń múra báyìí. kò jẹjẹ bẹ́ẹ̀. ẹrù yìí ó ń wò yìí o ẹrù ni o. ọmọ tó ṣẹlẹ̀ mo fi Ọlọ́run bẹ̀ lójú sẹ́nu géètì ẹ̀. kí ló sọ. mo ní ọlọ́dún sẹ́nu géètì ẹ̀ ó ń disturb. ń bò ní wọ́n lọ lọ́la àgbọ̀nà. ó sì tọkọ wọ. ń bò ló ń lọ mo lò ń lọ lọ́la. kí ló kọ tiwọ pẹ̀lú mo lò ń lọ. tí a lọ dún sẹ́nu géètì. tó bá lè jẹ́ pé ibi ni mo ń lọ rí bí máa yọ pàdé ẹ lọ́hùn. owó wà láre yẹn o. èmi àti a lọ síbi ìlú kan náà. owó wà láre yẹn o. èmi àti ẹ Ọlọ́run máa jẹ. jẹ́ ká kọ. máa mi bẹ́ẹ̀ kọ́kọ́. máa lọ sẹ́nu géètì ẹ̀. bí kò bá forí bọ́. Táwa mo ṣàtúnṣe fún bí ìwọ nìkan ni mo fẹ́ ìwọ nìkan ni mo fẹ́ láì tí màá fẹ́ kò sẹ́lòmíì. jọ kí ló fẹ́ kí n sọ fún ẹ sí. ṣo máa sọ pé kò láìsí mi. bíbí mo ní pé kò fún mi ní time kò yé pẹ́sítà mi.
Tower, time ló kàn pé báyìí. 2 years, ọdún méjì ni mo ti fi ń lé ẹ. Nígbà tó ti ọdún méjì ńkọ́. See, you are pestering me. Oh. I don't want to get mad at you. You won't disturb me. So, sweetheart, can you suggest lórí got a question? Why buying any mass makers in party at least, but almost to deal on your no outside. You actually just come up with to engage you sell me to my wood because team by the favor you baby. Or my daddy and told on that one as like Badan to jump up more GC at your wife. Oh no, who changed me now? So Elaine, but also behind every successful man there is a woman. Me now, which woman dress the tout tell me what's already into one time. Baby, if you have fun in your tea or no. Tell the fair one. For a day, boy, you know. I don't mind if you can't tell anyone. What's going on to change me, Sha? What's going on yesterday? So, no problem. About the party, at least come and plan wedding with you, right? Yes. Báwo ni fẹ́mi ṣe rí lọ́kàn? Ìfẹ́ lọ́kàn mi ní ìfẹ́ mi ṣàlàyé. Ó pọ̀. That's to say it is beyond comment. Ìfẹ́ tèmi náà ṣe rí lọ́kàn mi. Ṣé o gbé àwọn ọ̀pọ̀ ìlú ṣe? Ó gbọ́ mísìkì ní kó bá ìfẹ́ wọn. Bàbá dúdú wo ṣé ní bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ṣe bí bẹ́ẹ̀ náà ni kẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn náà o ẹ má ṣiṣẹ́ ṣe o àbí kí lórúkọ yín lọ adas àbí kí iṣẹ́ ìlọ́pẹ̀lẹ̀ ladas ẹ má wọ̀rí máa rí ẹ wò bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ gidi bí èmi máa ń lùyàn lórúkọ o ibẹ̀ iye máa gbà lọ máa lùyàn bẹ́ẹ̀ kú mò ń bọ̀ náà ẹ̀yin náà lẹ ṣe bí ibi bá. àwọn yìí yẹ ṣe bí báyìí náà dáadáa o ẹ bá ti jẹ́ burúkú o bẹ́ẹ̀ kò bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá yọ apẹ́ kò lè kọ́yà lẹ́nu kéde èmi máa ń lùyàn mọ́ bọ̀nà. ẹ̀yin èèyàn bí máa ń yọ kó wáyé pé nǹkan yìí Michael Jackson máa ń lò fún wa lélẹ́yìí tó wá lòun jó. ẹ̀dùn náà yọ àbíyúkú pàràràràràrà ẹ wò bàdà jábùlà ni ẹ wá wò kíní yìí ó yọ ìrọ Michael Jackson kò kì í ṣubú ó máa ń jẹ báyìí àbíyúkú kíní yọ ìbí náà sì máa di ẹ̀yìn Nàìjíríà Michael Jackson ibi nǹkan tí Michael Jackson ṣe lélẹ̀ ó máa ṣe báyìí lẹ́kọ̀ọ́ kíní náà ti ń yọ̀jù ẹ̀yin ìyá ní pé mo jọ Michael Jackson bọ̀dọ̀ wá wò mí àwọn òun ìkan yìí wọ́n ṣe òṣèré ní òun omi bọ́dà bẹ́ẹ̀ bí mi pàjá ọlọ́run á fi ń pàjá ẹ wò ẹ má gbẹnu géètì kọjá ìlú ẹ má ń gbọ́ ẹ má gbà bí o. David jọ̀ọ́ mo kò fẹ́ bẹ́ẹ̀ ni nǹkan tí mo ṣe the other time I am very very sorry àwọn ọ̀rẹ́ mi ti bá mi sọ̀rọ̀ èmi náà dẹ̀ ti realize mistake mi jọ̀ọ́ tó lọ́lọ́ dáríjì. ó ṣe mí náà. David èmi mọ̀ pé mo ṣẹ̀ ẹ́. okay kí ni o wá insinuate mi sí. Well nǹkan tó ṣẹlẹ̀ nísòro kò gbọ́ mi o nǹkan tó ṣẹlẹ̀ sí mi pé I don't have a boyfriend actually. Mi ò lẹ́ni kankan tí mo fẹ́. Àwọn guys ti break heart mi. You understand? Guys wọ́n ti rẹ́. Dúró bẹ́ẹ̀. Ẹ máa gbọ́ ẹ máa wọ olóòórùn yìí náà. Olóòórùn tó yẹ pé
Man, Omo, kini scarf, ofi wrong dress. Wá ṣe máa kó yẹn wá bá èmi àbó ti gbàgbé pé sport sí ló sọ pé èmi mo lè help. Pé àwọn tó ju èmi lọ lù wọ́n ìwọ. Ṣebí báyẹn èmi ni mò ń wọ pàǹdà náà. Ṣebí David gbà yẹn tó ń wọ pàǹdà òun náà ló wá wọ HNC. Òun ló ní swag sí. Ṣebí mo lè náà mo lè. Má bínú asa mo kàn ní. Ó ń dóoru mú mi mẹ́. In fact ìwọ tó yẹ pé ó yẹ kó tà kó fowó ẹ̀rọ àtùpà tó sọ̀rọ̀ ẹ̀rọ àjíjọ́ ló ń bù. Máa wo idiot náà náà. Ọmọ tó rántí pé same sport tó ti yẹ̀yẹ́ mi lélẹ̀. Ó yẹ̀yẹ́ èmi. Wọ́n sọ pé mo ti gbọ́ pé wọ́n ti browse gbogbo network ẹ̀. Àwọn boys tó yẹ pé wọ́n dangerous wọ́n burú gan. Wọ́n ti sá. Ó fẹ́ gbé kò tí ẹ ṣe ìtòkùnbọ̀. Ó fẹ́ gbé àtọwọ́dọ́wọ́ ó fẹ́ gbé afẹ́ mi. Man, sọ̀rọ̀ lọ mẹ́rin, ò ń tóru mú mi mẹ́rin. Olóòrùn lè lè náà èmi ẹ máa wo low life yìí náà ẹ máa wo low life yìí náà ẹ wo náà ẹ̀yin fàdí mi ẹ ṣáà mọ nǹkan tó ṣe. David tó bá ti kọ́ tí mo sọ fún ọjọ́ kìíní àná pé bó lọ sí kápọ̀ àṣà bó lọ sí Togo bó lọ sẹ́yìn ìbílẹ̀ wọn náà ló máa padà bọ̀ wá bá mo lè sọ fún ẹgbẹ́ àìpé kò ní sùn so pàdé mi ìjọ́jọ́ ló máa fà á mọ́ra ni. Kí mi fa low life yìí mọ́ra low life kò jọ mẹ́. Má bínú. Sòrò lọ ẹ dọ́rùn mú mi mẹ́ sòrò lọ. Ìbọn mi bẹ́ẹ̀. Ọlọ́bẹ̀. Nínú ìṣòro ò ní gbogbo eléyìí mo ti wọ́ wọn yẹn jù. Ẹ̀wọ̀n mọ̀ mẹ́ as in I am feeling fulfilled inú mi ń dùn as in ayọ̀ mi kún. Torí ò ní gbogbo eléyìí. Wọ́n bá fi yẹn lẹ̀. Báwo tí kan tí mo sọ fún ẹjọ́ yẹn pé bó lọ kàpá àṣà àwọn náà ló máa padà bọ̀ wá bá wa lọ pa èmi ní òwe tí wà lọ pa ni. Èmi wọ́n bá my dead body. Ìwà jàgídíjàgan ìwà ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ. Jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ ṣe jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ o. Ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ẹ ṣe jẹ́jẹ́ o. Ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ o. Ìwé la ní kọ́kọ́ ó lọ́ka o. Mo dá ó níbi tó máa tiẹ̀ dé. Ó délé ìwé tán ó yàyàkúyà ọlọ́dọ̀ lóṣó ṣé èyí wá